ó sì ń sọ̀rọ̀ tó bá pa fídíò yìí jẹ́ ó léwu fún ẹ ló yẹ fóònù tó bá wọnú fídíò yìí tó bá bàn díẹ̀ ó léwu kì í ṣe reduce pátápátá àbí kó lo earphone kó tó fi gbé sí ayé tiẹ̀ wá ṣe nìyẹn.
Ẹ káàárọ̀. Ẹ káalẹ́ ọba. Ẹ káalẹ́ ọba. Ọba ẹ káalẹ́ sà. Ọba ẹ káalẹ́ o. Ọba ẹ káalẹ́ sà. Ọba ẹ káalẹ́ o. Ọba ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀. Ṣé dáadáa lè wà sà? Àlàáfíà. Ẹ rọra sà. Ẹ ní ìbéèrè ni. Bẹ́ẹ̀ ni ọba. À ń gbọ́. Ọba kí ló máa ń fa kí okó èèyàn máa kéré ju ọjọ́ orí èèyàn lọ sà? Àwọn ọmọ tí wọn ò rówó fi ra pampers fún ní kékeré tó jẹ́ pé nappy náà dì fún wọn. Ẹ gbọ́. Sà? Àwọn ọmọ tí wọn ò rówó fi ra pampers fún ní kékeré tó jẹ́ pé nappy ni wọ́n dì fún wọn ló fà á tó kó wọn fi kéré. Atẹ́gùn ráyè kókó wọn. Ọba ṣé nǹkan tẹ́ mí ni pé wọn ò rówó ra pampers fún mi kékeré sà? Mi ò sọ bẹ́ẹ̀, àwọn okó tó bá kéré nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ni because okó tó bá fún pò tí atẹ́gùn bá ráyè fẹ́ sí ó máa kéré. Ẹ sà ọba kí wàá la lè ṣe báyìí sà? Fọ́gá nìkan ló lè bá yín ṣiṣẹ́gun sí o. Fọ́gá kan máa bá yín pọ́ǹpù ẹ̀ díẹ̀ ni. Ẹ káalẹ́ ọba. Ẹ káàbọ̀, ṣé ẹ ní ìbéèrè ni? Àwọn obìnrin tí ọmú kan máa ń tóbi tí kan máa ń kí ló máa ń fà á? Kìnní tó fi pamọ́ ẹ̀ dúró. Kò sí mọ́. Kò dẹ̀ wá ń lè. Àwọn obìnrin tí ọmú kan máa ń kéré kí ló fà á? Búrà ẹ tóbi jù kan lọ ni. Búrà lédi yẹn kan tóbi jù kan lọ ló fà. Ẹ̀lú ọba. Ẹ lọ ra dátà. Ẹ káàbọ̀. Ẹ káalẹ́ sà o. Ní ìbéèrè tí. Bó ṣe kí ni ọba.
bàbá o. Ẹ káalẹ́ o. Kí ni question yín? Question mi ó lọ báyìí wípé kí ló máa ń àwọn olówó yẹn, àwọn tó ti ní owó yẹn, kí ló máa ń fà á tí wọ́n fẹ́ kí àwọn tí kò tí ì ní owó kí wọ́n má ní owó, kí ló dé? Irú àwọn olówó kan wà, wọ́n fẹ́ kí àwọn tí ò ní. So ẹ láyé wa. So get me. So get me right. Ariwo yín yẹn disturb wa ń bí. Ọba ṣe ń gbọ́ mi báyìí. Wọ́n ń gbọ́ báyìí. Mo ní kí ló máa ń fà á tó jẹ́ pé àwọn èèyàn ńláńlá yẹn, àwọn olówó yẹn tí wọ́n ti yàn tí kò tí ì ní. Àwọn tálákà tí wọ́n fẹ́ kí wọ́n ní, torí àwọn kan wà tó yẹ pé wọ́n fẹ́. Kí ni reason? Why? Bí ẹ̀yin tí ẹ ò tí ì ní ẹ tẹ́ bá nípa ló fẹ́ máa ṣe good man. Get me right, ya. Àwọn olówó kan wà tó jẹ́ pé àwọn tó kù díẹ̀ káàtó tó jẹ́ pé ìrànlọ́wọ́ wà tán lè ṣe fún wọn. Kí ló dé? Kí ló wà ń bẹ̀? Àbí kí ló wà ń bẹ̀? Wọ́n fẹ́. Answer ni mo ti sọ fún yín. Answer ni wípé ẹ bá ní wọn ò ní rẹ́ni mú lẹ́rú mọ́. Ládé ẹ kalẹ̀. Ládé ẹ kalẹ̀. Ọba school. Bàbá o. Ṣé ẹ ní ìbéèrè ni? Ẹ ní sà. Ní ìbéèrè ni. Ìbéèrè mi ni pé ẹ jọ̀ọ́ kí ló dé tí bá ṣe jura wa lọ tá a ṣe máa ń yanra wa jẹ náà. Gẹ́gẹ́ bí ìbéèrè tí màá yẹn náà béèrè ni, but bá a ṣe jura wa lọ wọn la ṣe máa ń yanra wa jẹ. Kí wá ní ìbéèrè yín láàrin yẹn? Ìbéèrè mi ni pé kí ló dé tó yẹ pé bàbá ṣe jura wa lọ sí la ṣe yanra wa jẹ. Ó tó di pé máa dá yín lóhùn, kí ni ìdí tí kìnìún fi ń pa ẹran kékeré jẹ? Torí kó lágbára jùlọ. Wọ́n ti máa yàn yín jẹ lọ náà. Ẹ ṣe kí n sọ. Hello, sir. Ẹ káàbọ̀. Hello, sir. Ẹ ra sir, ẹ káàbọ̀ sir. Kí ni ìbéèrè yín? Mo ní ìbéèrè kan yẹn. Mo fẹ́ béèrè pé kí ló dé tí àwọn èèyàn tí wọ́n máa ń sọ òótọ́ ọ̀rọ̀ náà. Ẹni tó bá sòótọ́ kò lè lówó lọ́wọ́. Mo gbọ́ sà. Torí pé òótọ́ ò kì í yọ owó ló fà á. Gbogbo àwọn tó ti ń béèrè question yẹn lábòlábò ni wọn, kò tí ì ṣe lè di question yẹn make sense.
Ẹ káalẹ́ o. Ẹ káàbọ̀ o, kí ni ìbéèrè yín o? Mo fẹ́ bi yín léèrè pé kí ni tí ó fà á tí ó fi jẹ́ pé irọ́ ni ó ń dowó, òótọ́ ò dowó mọ́? Because àwọn tó ra irọ́ pọ̀ ju àwọn tó ń ra òtítọ́ lọ. Àwọn tó ra irọ́ pọ̀ ju àwọn tó ń ra. Bẹ́ẹ̀ ni, òtítọ́ ti kùtà lọ́jà, irọ́ ló ń tà wàràwàrà. Chai. Ayé ò fẹ́ gbóòótọ́ mọ́. Ẹni tó bá sòótọ́ sápá ló máa pa kú. Ẹni tí ó bá sọ òótọ́ sápá ló máa pa kú. Ìdá ló pa gbèrègèdè. Àgbà kan. Ra bá mi. Ní wáyé dísà. Òótọ́ ló gbé wa báyìí, àwa náà bá ti jù sọ wá dé. Hello, Yali, ẹ káalẹ́. Ẹ káalẹ́ sà. Ẹ kú ìtọ́jú mi, Aisha ló ń sọ̀rọ̀. Aisha ló ń sọ àbúyà yìí wà dé. Ẹ sà. Ṣé ń gbọ́ mi báyìí sà? Ìjọba ń gbé fóònù fún mi wà dé. Ẹ jọ ìbéèrè tèmi fẹ́ béèrè ó ní pé kí nìdí táwọn èèyàn ṣe nígbàgbọ́ nínú oògùn owó ju kan sin Ọlọ́run lọ? Ìbéèrè mi nìyẹn. Kí lẹ́ wí bàbá? Torí wípé owó gangan ni Ọlọ́run fẹ́. Owó gangan ni Ọlọ́run. Bọ̀ nínú Bíbélì ó jẹ́ kó yé wa wípé owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. Owó ni o. Àti ìṣúná. Bíbélì. Ẹ káalẹ́ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín? Ọba kí ló dé tó yẹ pé àwọn tó yẹ pé family house náà bí wọn sí, family house náà dàgbà sí, tó bá ti di wá pọ́n dàgbà díẹ̀ báyìí wọ́n máa kúrò family house, wọn ò ní dé family house yẹn mọ́. Ọba kí ló fà á táwọn yóò fẹ́ dé family house náà ti bí wọn? Torí wípé àwọn fámìlì yẹn ti fojú wọn rí ségè. Èrò lẹ́yìn tó ń bá dẹ̀ tí ẹ mọ̀ wípé ọ̀rọ̀ family house ó dàbí ẹyẹ tó mú òpá ní tìpá mú tó àjàjà yọ bọ́, ó máa sá lọ tèfètèfè ni. Ọba ṣé wàá dáa kéèyàn máa dé family house lẹ́kọ̀ọ̀kan àbí kéèyàn kú máa yọjú síbẹ̀ mọ́? Ó dáa kéèyàn máa débẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ní nǹkan tó wà necessary tó fẹ́ lọ sí níbẹ̀. Ọmọ tí ò bá rí ṣe ló máa ń lọ sí family house. Òsì ló ń jẹ́yàn dé family house ọba. Ẹni tó bá rí ṣe àwọn family ló máa wá wá. Ọlọ́run jẹ́ ká gbà pẹ́ lórílẹ̀. Ọba Ọlọ́run lọ́rẹ̀ mi fún wa sà. Ó dà o sà. Ẹ̀rọ sáà bá. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín o? Ẹ kú àtàrọ̀ sà. Ẹ kú ètò sà bá. Ṣé ẹ ní ìbéèrè àbí ẹ ní ìbéèrè? Bàbá mo ní kí n kí ni o. Èmi ò láìkè kíkí o. Owó ló bá ẹ̀mí o. Ẹ tó bá fẹ́ kí mi kó fún mi lówó àbí kó fún mi ní gift, mi ò láìkè kíkí. Béèrè question, only question alone. Hello? Àwọn ẹgbẹ́rẹ́ kan la tó gbé wọlé yìí. Dáradára. Ara pa ẹ́ dànù.
ọba àgbáyé Sẹ́rí bèrè mi. ẹ̀ka ọkàn jáwọ́lé nínú ìmọ̀ ibi tó dé. Ẹ bá tí mo bí tá a bébò tí ẹ padà wọlé. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí? ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ṣé oògùn owó tí ó máa gbé owó wá ṣó rílì àbí kò rílì. sá Ó lè wà bọ̀ tèmi ò gbàgbọ́ nínú ẹ̀ pé ó wà. ẹ ṣé bàbá mi ìbéèrè mi. ọba ẹ̀ka lẹ́ Káàbọ̀, kí ni ìbéèrè ẹ̀ka tí? lẹ́sà. Kí ni ìbéèrè yín? ọba ẹ̀ka lẹ́. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? ìbéèrè mi dá lórí muslim ni mí so mo wá fẹ́ padà sí christian mo wá fẹ́ wá church yìí. ọba Tó wá ní question yín láàárín yẹn. mo máa ṣe é pé ẹ̀kan á máa tó máa ti wá church yìí ẹ̀rọ credit azam so the possible ọba. ọba o Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? ẹ̀rọ sọ àwọn kan máa ń kọrin kan gbà yẹn wọn náà ọlọ́run ṣe àwọn páwọn fẹ́ gba ẹ̀san mo understand orin yẹn kí ni ìtumọ̀ orin yẹn kí lórin yẹn kí ló wà fún wọn náà fẹ́ gba ẹ̀san pé ọlọ́run ṣe àwọn Ẹni tó ṣe kíṣẹ̀ tí kí ń ẹ̀rí lọ sọ wá. pa orin yẹn ṣó mo ti ń wò náà ibi kí n wá wọn lọ àbí kí n gbìn yín kọ̀sẹ̀ tún gbọ́n ju àwọn lọ. Ẹni tó sọ̀rọ̀ èèyàn ò lè gbọ́n tó ẹni tó sọ̀rọ̀ because ẹni tó sọ̀rọ̀ ló mọ reason tó ń fi sọ. bẹ́ẹ̀ni kò sọ orin orílẹ̀ yé mi gan. Mo lè sọ fún yín pé ẹ ṣoríire èmi tó sọ pé ẹ ṣoríire yẹn èmi nìkan ló yé reason tí mo fi sọ bẹ́ẹ̀ ẹlòmíì ò lè explain ẹ̀. cause a lè gbẹ̀san lọ́wọ́ ọlọ́run ṣe òun pé òun fẹ́ gbẹ ẹ̀san kò orin yẹn rí bákan létí mi. àmọ́ oníbèrè mi mo máa mẹ́sẹ̀gì yín gan a máa sọ̀rọ̀ ní DM. Okay, sir. ẹ kalẹ̀ o. Ẹ káàbọ̀. mo fẹ́ kán sọ̀rọ̀ tán ni ká gbẹ sọ̀rọ̀. ẹ̀sà ìbéèrè mi ni pé mo observe kankan mo máa ń follow yín bí ẹ ṣe máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ máa ń analyse lórí gbogbo religion tó wà. mo máa ń wòye pé the way kí ló tẹ́ bá wo àwọn tó jẹ́ aláwo tó bá fẹ́ sin Ọlọ́run ó dà pé wọ́n máa ń forí balẹ̀ tí mùsùlùmí náà bá fẹ́ sin Ọlọ́run àwọn náà máa ń forí balẹ̀ even àwọn Júù náà tó bá fẹ́ sin Ọlọ́run máa ń forí balẹ̀ why tó wá jẹ́ pé ti Christianity yàtọ̀ tó fi jẹ́ pé wọn kì í fi orí balẹ̀ tó fi jẹ́ pé ká kọrin ká pa àtẹ́wọ́ ni ìyẹn mo tún wá wò kankan náà pé bí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyá Jésù Maria ó wà nínú Quran kí ló dé tí a rí nínú Bible ọ̀rọ̀ yẹn ó tẹ́ pé àwọn méjèèjì ẹ̀ sọ̀rọ̀ Christian àti Muslim wọ́n dẹ̀. Hello sir. Mo fẹ́ kẹ́ máa béèrè question yẹn one by one. Ẹ béèrè question. Hello sir, mo ń gbọ́ yín sir.
ẹ béèrè one by All right, one. sir. All right, sir. Okay. Eléyìí tí mo kọ́kọ́ béèrè ni pé kí ló jẹ́ pé àwọn other religion, traditional religion, Muslim religion, wọ́n máa ń forí balẹ̀ ni. Even ní India, wọ́n máa ń forí balẹ̀ láti sin Ọlọ́run ni. Kí ló wá jẹ́ tó yàtọ̀ tí fi Christianity tó fi wá yàtọ̀ tó fi jẹ́ pé àwọn kì í forí balẹ̀ láti sin Ọlọ́run tó jẹ́ pé bíi àtẹ́wọ́ àti kálùlù ni. Church Christianity mélòó lẹ ti lọ? Mo lọ CAC Òkè Dáńdè tó wà ní Ìbàdàn. Ẹ̀kọ́ máa sọ ẹ lọ CAC. CAC Òkè Dáńdè tó wà ní sáà ìgbé àgàlà. Yàtọ̀ sí CAC ṣọ́ọ̀ṣì wo lẹ tó lọ? CAC ni mo sábà lọ jù. CAC ni mo sábà lọ. A jẹ́ wípé ò bá àwọn CAC parí ẹ̀sìn nìyẹn. Because àwọn CAC onítàmì tó máa ń júbà tó máa ń forí balẹ̀, àwọn Kérúbù and Séráfù onítàmì tó máa ń forí balẹ̀, àwọn Sẹ̀lẹ̀ onítàmì tó máa ń forí balẹ̀, bọ̀mí ìwádìí sọ tàwọn lẹ́sìn tó kù. Okay, sir. Ìkejì náà mo rí pé ìgbà tí ẹ ṣàwọn àlàyé àwọn ọ̀rọ̀ kan síwájú nípa ti pé ẹni pé Al-Quran ló jẹ́ ká mọ̀ bí èṣù bó ṣe da kí ni mo ti gbàgbé ṣàlàyé ìgbà yẹn bọ̀ nǹkan tí ìbéèrè mi fi lọ bẹ́ẹ̀ ni pé tí mo fẹ́ mú fún ayé bẹ́ẹ̀ ni pé a máa rí àwọn ọ̀rọ̀ kan nínú Bible tó wà nínú Quran náà kí ló dé pé ọ̀rọ̀ nípa ìyá Jésù bó ṣe wà nínú Al-Quran tí ò wà nínú Bible bẹ́ẹ̀. Mọ́ọ̀sì àti Muhammadu la máa béèrè yẹn lọ́wọ́ ẹ̀ o. Because Mọ́ọ̀sì ló gbé Bible wá, so Muhammadu ló gbé Quran wá. Àwọn méjì ló lè ṣàlàyé. Láti ẹ kálẹ̀. So kí ni ìbéèrè yín? Ọba, question mi ni pé ṣé tòótọ́ ni pé tí èèyàn bá kú sí ẹ̀gbẹ́ omi, ṣé dandan ni pé kó sin ẹni ẹ sí ẹ̀gbẹ́ omi? According to Nigeria. Clear, sir. According to Nigeria tradition. Okay, pé kó sin ẹni ẹ sí ẹ̀gbẹ́ omi. Bẹ́ẹ̀ni. Okay, sir. Tí wọ́n bá sin ẹni ẹ sí ẹ̀gbẹ́ omi, kí ni nǹkan tó máa ṣẹlẹ̀? Ẹ má bínú. Ohun burúkú wọn máa já lóhun burúkú. Okay, question mi nìyẹn ṣe gan, sir. Ẹ má yọ mí dáàdì mi. Ẹ wá fi mí lẹ̀ lókè mọ̀ kí mi láì kí máa bá yín sọ̀rọ̀. Mi ò ti ara nígbà yẹn. Ìbádàn wọn kó fẹ́ gbé wíwá sí kámẹ́rà. Hello sir, ẹ kálẹ́ sir. Káàbọ̀. Yes sir. Ó ní question kan tí mo fẹ́ béèrè sir. Nǹkan kan ó máa ń fún mi ní concern because Muslim ni mí. Quran tá máa ń ka yẹn, ṣé mo pé wọ́n máa ní èèyàn gbọ́dọ̀ fọwọ́ kàn, èèyàn gbọ́dọ̀ ṣe kinní kan. But nǹkan tí wọ́n á fún mi ní tó ń disturb mi lélẹ̀ pé Quran yẹn, àwọn Arab èdè wọn ni, language titi wọn ni. Òun dẹ̀ ni àwọn ń kà tá lò as ìwé Ọlọ́run ọba. So kinní yẹn máa ń disturb mi gan pé ṣé bí language titi àwọn Arab ni. Àwa ṣe tún máa fowó kàn bẹ̀ pé yes pé Quran yẹn náà ni a máa ń lò pé as pé only Quran but it's another person language ni because me no understand. Kinní yẹn máa ń disturb mi gan. Kí wá ní ìbéèrè yín láàárín yẹn? Kí wá ní ìbéèrè yín láàárín yẹn? Ìbéèrè mi ni pé ṣé ó ní ẹ̀tọ́ pé because èdèlédè ni òun làwa dẹ̀ sọ pé yes pé òun ni ìwé mímọ́ táwa ń kà tá à ń lò. So tí ìgbàgbọ́ yín bá rọ̀ mọ́ pé ìwé Ọlọ́run ni ẹ tẹ̀lé nǹkan tó ń sọ, tí ìgbàgbọ́ yín ò bá rọ̀ mọ́ pé ìwé Ọlọ́run ni ẹ má tẹ̀lé. Okay sir. All right sir, ẹ ṣé gan sir. God bless you. Yes sir.
Hello, kálẹ́ sà. Ẹ káàbọ̀ o. Yes sà. Kí ni ìbéèrè yín? Mi ò ní ìbéèrè púpọ̀ láti béèrè sà, but mo máa ń rí àwọn program mi bọ̀dẹ̀ everything dẹ̀ wọ̀ ó máa ń wà. Ẹni tó bá fẹ́ pọ́n mi lé kó fún mi lówó. Lẹ́yìn owó mi ò láìkè kíkí mi láìkè hélì. Ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Àlàáfíà ni mo wà sà. Kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ dáàdì mo fẹ́ béèrè ìbéèrè kan ní sà. Go on. Ok sà, ẹ jọ̀ọ́ dáàdì torí èmi bí mo ṣe wà yìí, wọ́n bí mi sí inú ìṣẹ̀ṣe ni. So mo wá ń sọ pé ṣé ó possible sà fún èèyàn tó wà ní inú ìṣẹ̀ṣe tó bá fẹ́ convert sí Christianity, ṣé church wo ni ẹ lè advise ẹ pé kó lọ? Like ṣé church àwọn amen ni àbí aláṣọ funfun? Ilé tó bá ti wá látọkàn ẹ̀ ló máa lọ. Èèyàn ò gbọ́dọ̀ nǹkan mẹ́ta èèyàn gbọ́dọ̀ yàn fún èèyàn láyé. Èèyàn gbọ́dọ̀ ṣùṣe ẹ̀sìn fún èèyàn. Èèyàn gbọ́dọ̀ ṣùṣe ọkọ fún èèyàn. Èèyàn dẹ̀ gbọ́dọ̀ ṣùṣe ìyàwó fún èèyàn. Èèyàn dẹ̀ gbọ́dọ̀ ṣùṣe iṣẹ́ fún ènìyàn. Okay sir. So eléyìí tí ọkùnrin bá ti fẹ́ nínú àwọn ẹ̀sìn yẹn ní kẹ́ lọ sí. Okay sir. Ẹ ṣé gan ni sir. Ṣé ẹ ti marry? Rárá sir, àwọn ọmọ kékeré ni mí sir. Ẹ ti tọ́ ọmọ ọdún mélòó? Mo ṣẹ̀ wọ 22 years ni. Ṣé ẹ lè ṣe nọ́mbà 371 nínú àwọn ìyàwó mi? Láti mo ti lọ́kọ àfẹ́sọ́nà sir. Ok, Ọlọ́run á bá yín tò. Àmín sir, ẹ ṣé sir. Mi ò ráyè sẹpẹtẹ́rì, mo ń gbẹ́sẹ̀ lé ẹ lọ nìyẹn. Hello. Ẹ kálẹ́ ọba. Ẹ káàbọ̀. sà. Kí ni ìbéèrè yín? Yes sir. Ẹ ṣe tẹ gbé mi wá sọ pé ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè, mo ti gbọ́ lórí àwọn program wọ̀nyí bọ̀ mí lórí ọ̀fẹ́ àti béèrè. Ìbéèrè yẹn ni wípé ẹ máa ń sọ wípé àwọn pásítọ̀ wọn ò ní ẹ̀tọ́ sí ìdámẹ́wàá, wípé ìdámẹ́wàá kò sí fún àwọn pásítọ̀. So nǹkan tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ béèrè ni pé kí wá ní nǹkan tí àwọn pásítọ̀ lẹ́tọ̀ọ́ sí nínú ìjọ, kí ni Ọlọ́run sọ pé káwọn náà fi máa ṣararin dín, kí ló tọ́ sí wọn, kí náà lẹ́tọ̀ọ́ sí nínú ìjọ ìgbà tí ìdámẹ́wàá bá ṣà lẹ́tọ̀ọ́ fún tí ò bá sí fún pásítọ̀, àti pé àwọn wo ni ìdámẹ́wàá wà fún, àti pé kí tún ni nǹkan tí pásítọ̀ lẹ́tọ̀ọ́ sí. Ọlọ́run rán pásítọ̀ níṣẹ́. So Bíbélì pè wá ní ará. Kò sí nǹkan tó jẹ́ pásítọ̀. Báwo ni Bíbélì ṣe sọ náà? Ó ní ará ni gbogbo yín. So Jésù nígbà tó fẹ́ gbé ìjọ lé wa lọ́wọ́ kò gbé lé wa lọ́wọ́ pé kẹ́nìkan jẹ́ olórí. Nígbà tó dẹ̀ fẹ́ yan olórí, ó wá sọ wípé ẹni tó bá fẹ́ jẹ́ olórí láàrin yín ló máa ṣiṣẹ́, ló máa jẹ́ ọmọ lẹ́yìn, ló máa hùwà bí ọmọ lẹ́yìn, ló máa ṣe ẹrú láàrin yín. Òun ló fà nígbà tó fẹ́ lọ, nígbà tó fẹ́ ṣe ojú alẹ́ Olúwa, òun ló fọ ẹsẹ̀ àwọn ọmọ lẹ́yìn ẹ̀. So that is the key. So àárín yẹn, pásítọ̀ tó bá dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ kò ní ẹ̀tọ́ kankan nínú ṣọ́ọ̀ṣì. Ẹ̀tọ́ tí olúkálùkù gbogbo wa ní pátá ló ní. Ìdámẹ́wàá wà fún àwọn tálákà, àwọn aláìní. So ìkan tí ṣọ́ọ̀ṣì wà fún nìyẹn, ká tọ́jú àwọn opó, àwọn aláìní bàbá, àwọn tí ò níyà. So pásítọ̀ náà ó lè jẹ́ ń bẹ̀, bọ̀ kí wá ṣe wípé kó wá fi owó tó tọ́ sí àwa mẹ́rin márùn-ún wá dá nìkan kó sápò kó sọ pé Ọlọ́run ló sọ pé kóun nà, kò sáyè yẹn. So nǹkan tẹ́ ẹ̀ ń sọ sí ń sà ní wípé ìdámẹ́wàá ò sí fún pásítọ̀, wọn ò lẹ́tọ̀ọ́ sí. Bíbélì kọ́ gàdàgbà sẹ́ni Bíbélì síwájú yín. No, àwọn sáré wá sáré. Ìdámẹ́wàá kò sí fún pásítọ̀, fún àwọn tálákà. Okay, thank you sir. Ẹ ṣé. God bless. Hello.
Ta ló wọlé tí ò sọ̀rọ̀ yìí? Mi ò ráyè sẹpẹ̀tẹ́ bò. Kí ló sọ àwọn arábì yìí? Mọ́jìdín, ẹ káàbọ̀ sí àlàáfíà ni. adúpẹ́ sà, Kí ni ìbéèrè yín? ẹ ṣeun. Inú mi dùn gan pé ẹ ti ẹ gbé mi wọlé, mo appreciate ẹ púpọ̀. Mo fẹ́ béèrè kan ni nípa àlá lílá, torí ọ̀pọ̀lọpọ̀ ò mọ value tó ń bẹ fún àlá bírú èmi nísìnyí mọ̀. So mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé kó lè yé everybody. Ṣé mọ̀? Àlá bóyá ó lágbára ni, bóyá ohun tó yẹ kéèyàn kà kún ni àbí ohun tó yẹ kéèyàn ó kà kún, mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa. Àlá pín sí ipa mẹ́ta. Àlá tí èèyàn ńlá torí pé ó ro kíní yẹn sùn. Àlá tí ènìyàn ńlá torí wípé nǹkan ń ja láyà ó wá fi lálàá. Àlá tí ènìyàn ńlá tó jẹ́ wípé ó kàn wá ni tí èèyàn ò ro kankan nípa rẹ̀. So àlá tó kàn wá tí èèyàn ò ro anything nípa ẹ̀ yẹn, òun ni àlá tó rè. Àlá méjì tó kù tó jẹ́ wípé ó ń ronú, ó wá lálàá lórí kíní yẹn, nǹkan tí o rò sùn ó lálàá lórí ẹ̀ torí wípé o gbé kíní yẹn sọ́kàn ló fà tó fi lálàá ẹ̀. Ṣùgbọ́n àlá tó wá tí o rò anything nípa ẹ̀ tó kàn wá, àlá yẹn kì í ṣe nǹkan tí anybody gbọ́dọ̀ fi ṣeré. So bó ṣe rí nìyẹn. Ẹ má bínú, ṣé ẹ lè fún mi ní example lórí alákọ̀ọ́kọ́, torí according to the Bible sir, ìgbà tí Joseph lálàá gẹ́gẹ́ bí ohun tọ́lọ́run fi hàn, ìgbà tí bàbá ẹ̀ náà lálàá, bàbá ẹ̀ sì ro nǹkan sùn lórí ọmọ tó bí. Àlá tí bàbá ẹ̀ lá, òun ló wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí pé ó rí pé ológo lọmọ tóun bí yìí. So àlá tí bàbá ẹ̀ lá yẹn, tòun bó ṣe gbé sẹ́mìí kó tó sùn, tó fi lálàá pé àwọn kinní ìkòkò fẹ́ pa ọmọ kan, kò mọ irú ọmọ tó jẹ́. Àti àlá tí Yusuf náà lá, ìyẹn Joseph tó lá pé òun rí ìràwọ̀ mẹ́wàá àti òṣùpá kan tó tẹríba fóun. Ìtumọ̀ méjèèjì yẹn kò yé mi, ó fẹ́rẹ́ rújú díẹ̀ torí bàbá ẹ̀ rò sọ́kọ́ tó sùn. Ṣé Kìrìsìtẹ́nì ni àbí Mùsùlùmí? Méjèèjì ni sà, torí mọ́mì mi Kìrìsìtẹ́nì ni wọ́n, dáàdì mi ni Mùsùlùmí, mo dẹ̀ like both religion. Kódà kò sí ní Bíbélì wípé Jacob ó ronú sùn. Ọ̀rọ̀ bóyá ẹ gbọ́ sọ ni, kò síbi tó wà ní Bíbélì pé Jacob ronú sùn tó fi lá àlá tó lá fún Joseph. Kò dẹ̀ síbi tó wà ní Bíbélì gan pé Jacob lá àlá fún Joseph nìkan ló lá àlá ń bẹ̀. Ìgbà tí Jacob máa lá àlá, ìgbà tó ń fúnra ẹ̀ wà ní àjò, òun ló lá àlá tó rí àwọn áńgẹ́lì tó bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ tó bẹ̀rẹ̀ sí lọ sókè. Àbọ̀ ó dà kí n má yẹ kí ìbéèrè mi, torí ẹlòmíì tó tún fẹ́ béèrè. Hello sir, ẹ káalẹ́ sir. Káàbọ̀, kí ni ìbéèrè yín? Yes sir. Ẹjọ́ ìbéèrè mi ni pé kí ló ṣẹ̀dá èèyàn? Kí lẹ wí? Nǹkan tó ṣẹ̀dá èèyàn wá sílé ayé. Spam ni. Nǹkan tó kọ́kọ́ dá èèyàn wá sílé ayé ni, tó kọ́kọ́ dá èèyàn wá sílé ayé. Anybody ò lè sọ, spam lèmi mọ̀. Anybody ò lè sọ ọkọ tó kọ́kọ́ dá èèyàn wá sílé ayé, kò sí anybody tó lè sọ. Àfi tá a bá fẹ́ máa purọ́ fúnra wa because a ò sí níbẹ̀ nígbà yẹn, a ò dẹ̀ mọ anything nípa ẹ̀. So gbogbo ilé tí wọ́n kọ síbẹ̀ yẹn pé Ádámù àti Éfà yẹn, Ọlọ́run dá Ádámù ó fi gbà yẹn, gbogbo ẹ̀rọ ni. So Ọlọ́run nìkan, ọba tó dá ayé àtọ̀run nìkan ló lè mọ bí ènìyàn ṣe dá ayé, àwa ènìyàn a lè sọ anything nípa ẹ̀.
Okay, sir. Ẹ ṣé sir, ìbéèrè mi. Ẹ káàbọ̀ wò, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ṣó dáa kí ọmọ Krìstẹ́nì kó máa lo iṣẹ́ àbí ètò àdúrà kankan? Nǹkan tó bá wọn oníkánukún ló lè lò. Ẹni tí Kristẹni bá sọ wípé kó má lo kan, ẹrú Kristẹni ni, kì í ṣe ẹrú Ọlọ́run. Ẹni tí Mùsùlùmí bá sọ pé kó má ṣe kíní kan tó bá tẹ̀lé, ẹrú Mùsùlùmí ni, kì í ṣe ẹrú Ọlọ́run. So nǹkan tó bá wọn ènìyàn, Ọlọ́run sọ wípé according to the Bible, ó ní mo dá yín láti jọba, kò sọ pé mo dá yín láti ṣẹrú. Mo dá yín láti jọba lórí ẹja òkun àti lórí gbogbo ohun tí rákò lórí ilẹ̀. So I have access to use what I want to make my life better. Kì í ṣe Bíbélì ló máa sọ fún mi pé ikọ̀ báyìí ni kí n lò tàbí ikọ̀ báyìí ni kí n má lò. Kì í ṣe Mùsùlùmí ló máa sọ bẹ́ẹ̀ fún. Kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ sà. Lọ́dọ̀ ti tèmi kò sí ẹ̀ṣẹ̀ o. Ẹ ṣé sà. Thank you, sir. Hello. Ọba Solomoni. Ẹ káàbọ̀, ṣàlàáfíà ni? Bàbá mi ó tọ́jọ́ mẹ́ta, ṣàlàáfíà ni? Ọjọ́ kan pẹ̀lú ṣé ẹ ní ìbéèrè ni? Ìbéèrè tí mo tiẹ̀ béèrè ni wípé tí mo tiẹ̀ lè béèrè lálẹ́ yìí ò ní tèmi ni wípé ṣé ó dáa kí èèyàn tẹ̀lé ọ̀rọ̀ Báíbù àbí ìfẹ́ inú èèyàn? Èèyàn lè kọ́ ẹ̀kọ́ nínú Bíbélì, èèyàn ò gbọ́dọ̀ tẹ̀lé nǹkan tó wà ní Bíbélì. Èèyàn lè kọ́ ẹ̀kọ́ nínú Quran, èèyàn lè kọ́ àríkọ́gbọ́n, èèyàn lè ṣe àríkọ́gbọ́n kó kẹ́kọ̀ọ́ láti inú Quran, Bible, bọ̀ kò gbọ́dọ̀ tẹ̀lé nǹkan tí Bible sọ pé kó ṣe by fire by force. Nǹkan tó lókà kó bá rí pé ó pè òun ni kó ṣe. Àdúrà wọn gbà. Ẹ ṣeun gan. Thank you very much. Hello. Yes, sir. Mo ní ìbéèrè méjì tí mo fẹ́ béèrè ni. Okay. Ìbéèrè àkọ́kọ́, mo rí i pé àwọn Christian wọn máa ń gbàwẹ̀, Muslim náà máa ń gbàwẹ̀, tí àwọn aláwo máa ń gbàwẹ̀. Aláwo kì í gba ẹ̀wẹ̀. Aláwo tẹ bá dẹ̀ rí tó bá gba ẹ̀wẹ̀, former Christian, former Muslim. Okay, sir. Ìbéèrè mi ẹ̀kejì, àwọn Yorùbá máa ń sọ pé bóyá tí ọkùnrin bá wá obìnrin lọ, ó wá kú síbẹ̀, ṣé lóòótọ́ ni pé ojú wíńdò wọn ó gbègbà jáde? Nǹkan tí a gbọ́ lẹ́nu Yorùbá nìyẹn. Ẹ̀yin èèyàn wọn double tap. Ọba. Ẹ káàbọ̀. Ẹ̀wọ̀n kú ètò. Ṣé ẹ ní ìbéèrè ni? Nínú béèrè tí àwọn béèrè tí ẹ ti dáhùn, pé èèyàn lè gbọ́ ọ̀rọ̀ Bíbélì àbí Kùránì, pé ṣùgbọ́n kó má lò ó dẹ̀ lè lò ó. Kí ni nǹkan tí ẹ gbà lérò bẹ́ẹ̀? Torí kìí ṣe gbogbo ẹ̀ ló wúlò fún wa. Torí kìí ṣe gbogbo ẹ̀ ni ó wúlò. So ó túmọ̀ sí pé tó bá wúlò ń bẹ, tó bá
tó bá òkè pẹ̀lú wa ni ká lò. Yeah. Nítorí ọdún ní fóònù mi bí. Ọba, Ẹ káàbọ̀, kí ni ìbéèrè? yes sir, ìbéèrè mi ò lọ fà sà. Mo dára. Hello. Hello. Ṣé ẹ ń gbọ́ mi? Hello. Hello, ṣé ẹ ń gbọ́ mi? Mo ń gbọ́ yín báyìí. Mo ń gbọ́ yín báyìí. Ẹ yá, kí ni ìbéèrè yín? Yeah, ìbéèrè mi ni pé pé kò dáa kò ṣe kíkan. Ṣé wọ́n kàn máa ń sọ pé natural ni àbí wọ́n kàn máa ń sọ kán bá lè fi bọ̀wọ̀ àwọn kíní yẹn ni àbí kí ni ìwúlò ẹ̀? Kí ni nǹkan náà? Bí kán wọ́n pé nísìnyí wọ́n sọ pé kẹ́ ẹ má jókòó sínú odó. Ìgbé àbí kẹ́ ẹ má pọn omi, kẹ́ ẹ má fa omi kan lórí gbé kan lọ́wọ́ wọnú ilé pé kò. Hello? Hello? Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé irú bí wọ́n ṣe ní àwọn mùsùlùmí pé wọ́n lè fẹ́ pé wọ́n lè fẹ́ ìyàwó mẹ́ tó wù wọ́n. Ǹjẹ́ Kristẹni náà lè fẹ́ mẹ́ bó ṣe wù? Kristẹni lè fẹ́ ìyàwó tó bá wù. Ok, ìbéèrè mi kò jù bẹ́ẹ̀ lọ sọ. Ẹ ṣé gan. Hello? Kí ni ìbéèrè yín? Hello? Hello? Ẹ kálẹ́. Kí ni question yín? Hello, ẹ kálẹ́. Ẹ jọ̀ọ́, question tèmi ni pé kí ló dé tí àwọn ẹlẹ́sìn kejì àwọn Muslim wọ́n ṣe máa ń sọ pé Quran ni wọ́n sọ pé ẹni tó bá fẹ́ ṣe bí sí wọn kó tó ṣe bí yẹn sí wọn káwọn pa á. Wọn ò dẹ̀ kí wọ́n máa ń believe pé ẹ̀sìn wọn nìkan ni mímọ́ jù, like kí la lè ṣe sírù nǹkan bẹ́ẹ̀ àti pé ṣé kéèyàn bá ti rí irú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ yẹn kéèyàn máa sá fún wọn. Ẹ gbé wọn lọ sí court. Hello? Ẹ káàbọ̀. Ìbéèrè mi ni pé Kristẹni ni mí. A ò gbọ́ yín dáadáa o. Kristẹni ni mí. Ok. Mo sì mọ àwọn mùsùlùmí púpọ̀ dáadáa tó jẹ́ pé wọ́n ń ṣe ẹ̀sìn wọn, wọ́n sì ń rí èrè ń bẹ̀ dáadáa àtàwọn Kristẹni náà. So nígbà tẹ́ ń dáhùn ìbéèrè kan nísìnyí ẹni pé èèyàn lè kẹ́kọ̀ọ́ nu Bíbélì àti Quran pé pé títẹ̀lé yẹn nìkan ni fi bẹ́ẹ̀ faramọ́. So mo ní iṣẹ́ lápẹẹrẹ tí ò yẹ ká tẹ̀lé nu Bíbélì àti Quran tó yẹ pé ẹ mọ̀. Ó dáa. Jésù ò fẹ́ ìyàwó, ẹ̀yin fẹ́ ìyàwó àbí ẹ ò fẹ́ ìyàwó? Èmi fẹ́ ìyàwó. Kí ló tẹ́ ẹ tẹ̀lé Jésù? Kò ní a mọ̀ fẹ́ ìyàwó. Question tí mo béèrè kọ́ lẹ́ ń dáhùn. Bíbélì sọ fún wa wípé Jésù ò níyàwó kò bímọ. Gẹ́gẹ́ bí adarí rere, gẹ́gẹ́ bí ẹni tẹ́ fẹ́ tẹ̀lé, kí ló tẹ́ ò tẹ̀lé àpẹẹrẹ Jésù yẹn?
wà òótọ́ nìyẹn ṣé mi tó wà. ẹyọkàn yẹn náà ti tó. James Annie, send request if you have question. Ẹ káalẹ́ sà. Yes sà. Mo ní ìbéèrè lórí àlá tí mo lá mọ́júmọ́ òní ni sà. Mo lálàá wípé ní ojúran ìyàwó tí mo fẹ́ gangan ní ojú ayé. So èmi àti ẹ̀ jọ lọ sí patí. So ó sá wà pẹ̀lú mi but ìmúra tó mú ó jẹ́ nǹkan tí ó admire mọ́ àwọn ọkùnrin kan tèmi náà mọ̀ pé kódà tọkùnrin bá rí gan ó máa dàgbà pé kan sá kọ́ jẹ́ tiwọn. So bá a ṣe ń jó àlàyé sá fi hàn pé àwọn yẹn sá pọ̀ tí wù wọ́n pé kán gbà á lọ́wọ́ mi kán sá mọ̀ bá kán sá gbà á. So inú yẹn bí mi gan pé ìyàwó tèmi lélẹ̀ tí mo fẹ́ pé kí ni ẹ fẹ́ kí ni tẹ́ ẹ̀ ṣe yìí. So inú yẹn sá bí mi tí mo fi jí lójú ayé sá kọ̀ ráyè òye mi ara so mo ní kí n béèrè sá. Bẹ́ẹ̀ ni sá. Ọ̀tọ̀ wá fáìn gan. Wá fáìn gan bẹ́ẹ̀ ni sá. Ó ní àwọn ìwà kan tí ìyàwó yín rò tí ẹ ò lè bá sọ tó dẹ̀ lè pín yín níyà lọ́jọ́ iwájú. Ok sá. Àgbọ̀ yìí sá. Ìwà tí ìyàwó yín rò ẹ bá sọ pé wọ́n bá dìrò pé ẹ máa padà pín ìyà lọ́jọ́ iwájú. Ó ti yé sá. Àgbọ̀ yìí sá. Ṣé gan sá. Hello. 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 Ó ní ìbéèrè. Ìbéèrè tí mo ní. Hello. Ó ní question yín. Question tí mo ní. Ta ló mọ Ọlọ́run? Ẹ wá Ọlọ́run lọ kẹ́ lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló mọ̀. Hello. Mr. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Mo fẹ́ béèrè ni pé ṣé àwọn ọkùnrin tán máa ń cheat lórí ìyàwó wọn yẹn ṣé ìwà gidi ni àbí ó normal? Ìṣẹ̀dálẹ̀ wa ní Áfíríkà ni. Ok, ìṣẹ̀dálẹ̀ ni pé kí ọkùnrin cheat bọ̀ ṣé tí obìnrin bá ká irú ọkùnrin yẹn tóun náà bá wà wò pé 50-50 kóun náà ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣó dáa? Obìnrin yẹn bá yé ọmọ ẹ̀jẹ̀ nìyẹn. Ok, obìnrin yẹn bá yé ọmọ ẹ̀jẹ̀, obìnrin ò lè ṣe nítorí ọmọ bọ̀ ọkùnrin lè ṣe nítorí ọmọ. Assurance ta ti fún ọkùnrin ni. Tẹ bá dẹ̀ mọ̀ pé fẹ́ máa ṣe ẹ ò nígbà kọkùnrin sanwó orí yín ẹ̀yin lè máa sanwó orí ọkùnrin ẹ lè máa yan lè ń gbà. Ok, tí bá sanwó orí ọkùnrin mo ní right. Yes, tó bá yẹ pé ẹ̀yin lẹ lọ sí fámìlì ọkùnrin tẹ lọ dọ̀bálẹ̀ fẹ́ so ẹ ní right láti yan lè. Òótọ́ iPhone ló sanwó orí mi òun ló yan àlè kéèpì mi lè yan. Bẹ́ẹ̀ni because òun ló rà yín kì í ṣẹ̀yin lẹ rà. Ó rà mí ní owó orí yẹn àbọ̀. Bẹ́ẹ̀ni wọ́n ti ta yín nìyẹn. Ok, àwọn parents mi ti tà mí ó lè máa nà mí gan àbí. No, tó bá ti nà yẹn fílẹ̀ kẹ́ padà sílé dáàdì but tó bá yẹ pàlè nìkan ló yàn ẹ kò ní right àti nà yẹn kì í ṣe ewúrẹ́ nù. Ọ̀ tó bá ń jẹun níta kó tó wálé ńkọ́. Ẹ dẹ̀ gbóúnjẹ ìfajá jẹ
Okay, sir. Ẹ ṣé. Ẹ fóúnjẹ ìfajá jẹ ni. Ìgbọ́dọ̀ pọ̀ ohun ti yó ni. Just see am for net, social media. Hello, ọba ẹ kálẹ̀. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ kálẹ̀ sà. Mo kàn ní kí náà ni òun ìbéèrè kan. Ok, ẹ ṣé o. Ẹ jọ question answer là ń ṣe níbí. Kò sáyè ìbéèrè, kò sáyè à ń ké èèyàn, mi ò láìkè kíkí ẹ tó bá fẹ́ kí mi kó fún mi lówó. Lẹ́yìn owó mi ò ní ìdí ẹni tì. Hello? Hello ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ọba, ìbéèrè mi ni pé wọ́n sọ pé Jésù ń padà bọ̀ láti ìjọ yìí. Mo wá ní pé kí n béèrè pé ìgbà wo ni Jésù máa dé? Àbí Jésù ń wò pé ọlá bí Nàìjà ṣe rí tí gbogbo nǹkan le ni kò tí ì jẹ́ kí Jésù fẹ́ wá ni? Bóyá tí nǹkan bá dẹ̀ ni Jésù fẹ́ dé. Ẹ mọ̀ pé wọ́n sọ wípé Jésù máa dé bí olè lóru ni. Ṣèbí ẹ mọ̀ pé wọ́n sọ pé Jésù máa dé bí olè lóru ni. Mi ì mọ̀ yẹn bọ̀ mo kàn ń gbọ́ pọ́n ní Jésù máa dé Jésù kò dẹ̀ dé látijọ́ ẹ̀. Ẹ ló sà. Ṣèbí ẹ máa ń gbọ́ wípé Bíbélì sọ wípé Jésù máa dé bí olè lóru, àbí kìí ṣe bẹ́ẹ̀? Mo máa ń gbọ́ sà. So ẹ̀rù àwọn ọlọ́dẹ AK-47 àwọn ọlọ́dẹ ló ń bà á, kò fẹ́ dé lóru mọ́, mọ̀ pé Nàìjíríà ti ya wèrè gan, wọ́n máa fáyà ẹ̀ pa. Bọ̀ ọba àwa wá ń retí kí. Ẹ̀rù AK-47 ló ń ba Jésù, wọn ò béèrè kó dé, wọ́n máa yẹn pa ní káwọn ọmọ ọrọ̀. Ẹni tí ò fẹ́ rìn lọ́sàn-án tó jẹ́ pé òru ló fẹ́ rìn, wọ́n máa yẹn pa ni. Ọba ẹ káalẹ́ sà. Káàbọ̀. Yes sir. Mi fẹ́ béèrè lọ́wọ́ yín pé wọ́n ní pé a ó bẹ̀ ṣe bàbá wò lára ọmọ láti ìran kínní dé ìran keje, ìran kí làwa wà yìí? A ó bẹ̀ ṣe bàbá wò látara ọmọ látara títí dé ìran kẹrin. Bẹ́ẹ̀ni, ìran kí làwa wà yìí? Ẹ̀yin lẹ mọ̀ ìran tẹ̀wà ní fámìlì tí yàtọ̀ sí fámìlì tẹ̀lé. Ẹ máa kà láti orí bàbá yín. Bọ̀ ó yẹ kí àyè ti dópin lórí látòrí tàwọn bàbá kò yẹ kó tún dórí tiwa náà. Ọ̀tọ̀ làwọn tó jèso, ọ̀tọ̀ làwọn tá à ń jẹyà, àwọn tó jèso gan wọn ò jẹyà. Ẹ wá dààmú lọ. Salaam alaikum. Eré wo ya o? Salaam alaikum. Erin wo ya. Mo ń gbádùn abájọ sọ̀rọ̀ yẹn lọ ni ìwà kan bó ṣe tún já kó mẹ́. Ṣé ẹ ní béèrè ni? Bẹ́ẹ̀ ni a ní béèrè ni wọ́n ní àbá òun sọ̀rọ̀ kálẹ̀ kan wọ́n ní àtọ̀ làwọn tó jẹ sọ̀tà bí wọn náà bá ti mèso jẹ wọn náà jẹ ìyà àbí mo pa. Ẹ káalẹ́. Ẹ káàbọ̀, ṣé ẹ ní béèrè? Bẹ́ẹ̀ ni sà. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi mo fẹ́ béèrè pé ẹjọ́ báwo ni èèyàn ṣe lè mọ irú ẹ̀dá tó jẹ́? Báwo lèèyàn ṣe lè dictate irú ẹ̀dá tó jẹ́? Bẹ́ẹ̀ ni. Kì í ṣe nǹkan tí ẹnìkan lè ṣàlàyé fẹ́nìkan.
tẹ́ni ẹ bá fẹ́ láti mọ ọmọ irú ẹ̀dá tóun fúnra òun jẹ́ Okay. because ẹni tí ò bá lè dictate irú ẹ̀dá tóun fúnra ẹ̀ jẹ́ kò lè rí sí nínú ayé. Okay. So ẹ máa jókòó ẹni tó bá fẹ́ mọ irú ẹ̀dá tó jẹ́ ó máa jókòó kì í ṣe nǹkan tẹ́nìkan lè kọ́ ẹnìkan wípé irú kí ni nǹkan tí òun máa ń ṣe láàárín àwọn ènìyàn tó máa ń jọ àwọn èèyàn lójú àbí tó máa ń bí àwọn èèyàn nínú so ibẹ̀ ló máa ti mọ irú ẹ̀dá tóun jẹ́. Okay. Ọ̀dà ẹ ṣe gbà. Hello. Hello, Tantoro. Hello. Hello. Ẹ kalẹ́ sà. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. A dúpẹ́ sà, ẹ tún ṣé olúwa sà. Iṣẹ́ ìsùn lèmi máa ń ṣe o. Ọ̀rọ̀ tí mo fẹ́ bèrè nǹkan kan ni sà. Bóyá ẹ béèrè question ni. Wọ́n ní ká fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara wa. Okay? So, ọ̀nà wo la lè ṣe fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara wa sà? When ọ̀rọ̀ yẹn fraud ní 419 àwọn tó kọ lẹ́tà yẹn bájú ẹ̀ ni wọn kò sí bí èèyàn ṣe lè fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara ẹ̀ because tí wọ́n bá sọ pé kéèyàn fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara ẹ̀ ìyàwó tó ń dó o lè fún ọ̀rẹ́ ẹ̀ kó do ọkọ tó fẹ́ o lè fún ọ̀rẹ́ ẹ̀ kó fẹ́ oúnjẹ tí ó ń jẹ o lè gbé fún ọ̀rẹ́ ẹ̀ kó jẹ mọ́tò tí ó ń lò o lè gbé fún ọ̀rẹ́ ẹ̀ kó lò aṣọ tí ó ń lò o lè gbé fún ọ̀rẹ́ ẹ̀ kó lò ikú tó yẹ kó pa ọ̀rẹ́ ẹ̀ o lè gbé ara ẹ̀ tó pa á so that word is a fraud word it can't possible ẹ lè fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara yín but ẹ lè fẹ́ràn ọmọlàkejì yín díẹ̀. Okay sir. Yeah. Ẹ ṣé sir. God bless you. Any nice way sir. Yeah. Báwo ló ṣe máa fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara kò jọ. Bàbá ẹ kú gbádùn. Kí ni ìbéèrè yín? Okay sir. Ẹ̀yọ̀ téèyàn bá ń sùn lójú oorun. Ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Mo ń gbọ́. Téèyàn bá ń sùn lójú oorun tó bá ń lálàá pé ajá ń lé òun kí ni ìtumọ̀ ẹ̀? Ìtumọ̀ ẹ̀ wípé ó ti fi yahoo gbá àwọn ènìyàn wípé wọ́n fẹ́ tì wọ́n lé. Yahoo. Kí ni ìgbàgbọ́ ní í ṣe pẹ̀lú ẹ̀sìn? Ìgbàgbọ́ àti ẹ̀sìn kí ló ní papọ̀? Kò sí nǹkan tí ìgbàgbọ́ ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. Ẹ̀sìn ní nǹkan téèyàn yà láti máa sìn. Ìgbàgbọ́ ní nǹkan tí ènìyàn choose láti gbàgbọ́ nínú ẹ̀. Wọ́n parapọ̀ wọ́n jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo lè determine sí pé mo fẹ́ máa sin ewúrẹ́ mo fẹ́ máa sin ẹlẹ́dẹ̀ ẹ̀yin lè sọ pé ń sin Ọlọ́run so nǹkan tó lúkálùkù choose láti máa sìn ló ń jẹ́ ẹ̀sìn so nǹkan tó lúkálùkù choose láti gbàgbọ́ ló ń jẹ́ onígbàgbọ́ kì í ṣe ẹni tó ń lọ sí ṣọ́ọ̀ṣì nìkan ló nígbàgbọ́ ẹni tó gbàgbọ́ nínú igi àtọ̀pọ̀ onígbàgbọ́ náà ni. Ìgbàgbọ́ náà ní gbogbo ẹ̀. Ìgbàgbọ́ ní gbogbo ẹ̀. Ẹ ṣé sà. God bless you.
double tap mọ́ o. Ayọ̀ bá di ẹ lè wá sókè káwájọ wá sọ. Vicky baby Ẹ kálẹ́ sà. kí ni ìbéèrè yín? Kí lẹ wí? Èmi kan watch live ní sà, mi ò ní béèrè. Ṣé ti lọ́kọ? Rárá o. Ṣé a lè jọ máa fẹ́ra? Hello woman. Daddy. Hello woman. Daddy. Ẹ wá dáàdì yín lọ o. Hello. Hello. Látàárọ̀ tí mo ti ń sọ̀rọ̀ a ò tí ì rẹ́ nìkan fún mi ní gift. Àwọn aláìmoore ẹ̀dá. Hello. Life goals mi ló wà ń bẹ̀. A ò rẹ́ nìkan fún mi látàárọ̀ wípé ó yá. Jẹ́ kí complete life goals máa ní tó tẹ̀ ń là wá lọ́yẹ̀. Hello. Kí ni ìbéèrè yín? Mo ní ìbéèrè pé àwọn Mùsùlùmí máa ń sọ pé ìwọ tó bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run pé o máa wọ iná. So mo wá wò pé ẹ̀sìn tó wà ní ayé ó pọ̀, kì í ṣe Mùsùlùmí àbí Kristẹni nìkan. Àwọn China wọn ní ìgbàgbọ́ tí wọ́n yàtọ̀. India ìgbàgbọ́ tí wọ́n yàtọ̀. Àwọn òyìnbó gangan àwọn yẹn wọn ò ní ìgbàgbọ́. Mo wá wò pé ṣé àwọn yẹn ṣé inú iná ni gbogbo wọn máa lọ ni? Ṣé àwọn Muslim àti Christian nìkan ló máa wọ inú ọ̀run rere ni? Àbí kí ni ṣó ṣẹlẹ̀ là wá lọ́yẹ̀ lórí ẹ̀? Ṣé ẹni tí ò ṣe ọdẹ rí ṣé ó lè ròyìn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú igbó ọdẹ? Àwọn tó ń ròyìn inú iná fún wa yẹn ṣé wọ́n ti lọ síbẹ̀ rí? Wáyé tá a ṣe máa gbà wọ́n gbọ́. Gbogbo ayé lájọ wà, kò sẹ́ni tó lọ sọ́run rere rí, kò sẹ́ni tó lọ sínú iná rí. Why are we believing them? Gbogbo wọn alátẹnujẹ ni gbogbo wọn. They don't know what they are talking about. Kò sí nǹkan tó jẹ́ iná, kò sí nǹkan tó jẹ́ ìjọba. Téèyàn bá ṣe nǹkan burúkú nínú ayé ilẹ̀ nìyẹn máa ti jèrè ìyà tó máa ti jìyà. Bí èèyàn bá ṣe dáadáa inú ayé ilẹ̀ nìyẹn máa ti jèrè dáadáa tó ṣe. Tí ò bá dẹ̀ dúró jẹ́ ọmọ àjẹ́, tí ò bá dẹ̀ bímọ àwọn ìran ẹ̀ fámìlì àjẹ́, tẹ́nibọ̀dì bá ti kú ó kú gbé. So bọ́ọ̀dì wa yìí ó ti kú, ẹ̀mí wa yìí Ọlọ́run tó lè fi dá ewúrẹ́, ó tó lè fi dá àgbò, ó tó lè fi dá erinmi, ó tó lè fi dá ẹja, ó dẹ̀ tó lè padà wá láwọ̀ ènìyàn. So pé lẹ́yìn tá a bá kú pa ń lọ síbi kankan ẹ̀rọ ni. Ẹ lọ gọ́gùn oyè ọdún tí Ádámù àti Éfà ti kú. So Ọlọ́run ò tí ì rí àwọn olóòótọ́ tó fẹ́ lò látijọ́ ẹ̀. So nígbà ayé àwọn Ábúráhámù àti Ísákì àti Jákọ́bù tó jẹ́ wípé àwọn ajíbọ́lọ̀ ń sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n máa ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ direct, Ọlọ́run ò tí ì rí àwọn olóòótọ́ nígbà yẹn. So gbogbo kinní wọ̀nyẹn is a lack of not ọpọlọ ni mo kà sí, kò ní mínì. Ẹni tó bá fẹ́ ròyìn ìjọba ọ̀run fún mi ó gbọ́dọ̀ ti lọ wá. Ẹni bá fẹ́ ròyìn inú iná fún mi ó gbọ́dọ̀ ti lọ wá. Kò sí nǹkan tó jẹ́ inú iná, kò sí nǹkan tó jẹ́ ìjọba ọ̀run. Ayé yìí tá bá ti wá, ìjọ tá bá ti kú, ìjọ yẹn láyé ti wá parẹ́. Ẹ tó bá ti kú, ayé ẹ̀ parẹ́ nìyẹn. So that is it. That is my belief about this word. God bless you. Bye. Ìjọba ọ̀run tó fi gbá gbogbo yín. Hello. Hello, ẹ kálẹ́ sà o. Kí ni ìbéèrè yín? Ẹ kálẹ́ ọba. Ẹ
káàbọ̀ kí ni question yín. question mi ni pé wọ́n bímọ níjẹ̀bú òde lẹ́nujọ́ mẹ́ta yìí, ọmọ yẹn wá mú kúránì wáyé kúránì tó mú wáyé láìlọ́ọ̀nù wà lára ẹ̀ wọ́n bá láìlọ́ọ̀nù nínú kúránì yẹn wọ́n sílẹ̀ sínú láìlọ́ọ̀nù inú bí ọmọ yẹn dẹ̀ ni wọ́n ti yọ mo á fẹ́ bẹ́ẹ̀ pé ṣé láìlọ́ọ̀nù wà lọ́rùn di láìlọ́ọ̀nù ṣé ọlọ́run ní láìlọ́ọ̀nù lọ́rùn tó máa ju kúránì sí wá sílẹ̀ ayé àbí kò sí àbí irọ́ ni ní tí mo fẹ́ mọ̀ nìyẹn sà. Number 1, nígbà tí ẹ gbọ́ information yẹn ṣé ẹ fojú yín rí ni àbí wọ́n sọ fún yín. Wọ́n sọ fún mi ní obodè ẹ̀rí wọ́n pòtẹ̀ sí mi wà lórí fóònù mi gan. ìgbà tí ẹ ò ti rí a ò lè sọ̀rọ̀ kankan nípa ẹ gbọ́dọ̀ kọ́kọ́ lọ fojú yín sí investigation kẹ́ tó sọ síta. ok sir màá débẹ̀ lọ́la lágbára ọlọ́run. so ẹ kọ́kọ́ ìgbà tó fẹ́ bí ọmọ yẹn kọ́kọ́ fẹ́ òpè ìyá yẹn wò ó tójú yín bí ọmọ yẹn lójú yín tí ó bá ti bí ọmọ yẹn lójú yín níbi tó bá sọ fún yín irọ́ ni o. Wọ́n ní bàbá ló fẹ́ lọ sọ bí ọmọ nù ìgbà tí. Hello? 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 Ṣé lè bá gbóhùn sókè díẹ̀ àgbọ́ yín dáadáa? Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi ni pé kí ló dé tẹ́ fi sọ pé kò sí ọ̀run kò sí ọ̀run ìbàdàn. Ọba kalẹ̀. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín? Mo bọ́ ẹjẹ dóbò tán mo bọ́ ẹjẹ sáré dóbò mo ń bọ̀. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín? Ìbéèrè mi ni pé 1 wọ́n máa ń sọ pé tí èèyàn bá ṣẹ́fá ifá máa ń sọ́dọ̀ olówó 1 then 2 wọ́n àti wọ́n sọ pé nǹkan tí èèyàn máa lọ ṣe lọ́dọ̀ àwọn olóòṣà lọ́dọ̀ èṣù wọ́n ní repercussion máa ń wà nǹkan tí èṣù bá fún ẹ á gbà padà kí ló fà sá. Irọ́ ni wọ́n pa. Okay. Ẹni tí ó bá lọ ṣèbàjẹ́ ìbáìjẹ́ nílànà ti èṣù ìbáìjẹ́ nílànà ti ọlọ́run ìbáìjẹ́ nílànà ti bíbélì ìbáìjẹ́ nílànà ti koran ló máa ní repercussion. Okay. So wọ́n ń fi ọ̀rọ̀ yẹn ba ìṣẹ̀ṣe jẹ́ ni. So tí ẹ bá ṣètùtù tẹ bá rúbọ ní ìlànà tó tọ́ àti ìlànà tó yẹ tí ò ti ní wípé ẹ lọ pa ènìyàn àbẹ́ lọ lo ẹ̀yà ara ènìyàn ó máa fún yín ní successful kan tí ẹ ń wá tí ò dẹ̀ ní sí repercussion kankan. Okay. Then títí kejì tí mo bèrè yẹn kọ́ ọba wípé wọ́n tí ọba ṣẹ́fá ó máa fún lówó ṣé lóòótọ́ ni ẹnìkan sọ pé ifá ò kì í fúnyàn lówó ṣé lóòótọ́ ni sà. Ifá ò kì í fúnyàn lówó bọ̀ tó máa ń lànà fún èèyàn tí ènìyàn bá tẹ̀lé nǹkan èèwọ̀ tó bá kà fún ó máa ń jẹ́ kí ọ̀nà èèyàn sí. The last one ọba mo consult lọ́dọ̀ àwọn ìjọmọlúàbí ṣé ẹ ń gbọ́ sà so mo dẹ̀ gbé nǹkan tó sọ fún mi òótọ́ ni ọba gbogbo ẹ̀ ló sọ fún mi torí mo wà ní France but owó tọ́ ni kí n mú wá owó yẹn ni mi ò tí ì ní ó dẹ̀ wù mí kí n ṣe but owó yẹn pọ̀ fún mi mi ò dẹ̀ fẹ́ yọ wọ́n lẹ́nu. Ṣé wọ́n ní kẹ́ mọ́ wá ní àbí owó tó sọ wọ́n fẹ́ fi ra nǹkan tó fẹ́ lò fún mi. wọ́n ní kí n mọ́ wá owó tó máa fi ṣe ètùtù fún mi ni o wọ́n ní kí n mọ́ wá o ìjọmọlúàbí
àwa bẹ́ẹ̀ ni àwa ń tẹ̀lé jọmọlúàbí dáadáa tọkàntọkàn òótọ́ náà dẹ̀ ń sọ ń bẹ̀ wọ́n sọ fún mi òótọ́ ni pé owó tí èmi ni mi ò rí owó ṣá èmi ni mi ò tí ì rówó bòtò owó yẹn pọ̀ fún mi. àmọ̀ràn tí máa fún yín ni wípé ẹni àmọ̀ tó bá pè fún yín pé wọ́n fẹ́ fi ra nǹkan yín bó jẹ́ ọdún kan lẹ tó rí ẹni sùúrù kó pé because kó wọ́n bá di wípé torí pé wọ́n ra nǹkan yín pé ló fà á ti fi sẹ́yìn ò fi dáhùn so ẹni sùúrù kẹ́ gẹ̀ẹ́tì ìkan tó tọ́ bí kẹ́ gẹ̀ẹ́tì. ok ẹ ṣé ọba. God bless you. so màá dúró kí. Kálẹ̀ ọba. Ẹ káàbọ̀ kéde ìbéèrè yìí. Mo ní kí ló tẹ kó gbá wọlé tó yẹ pé àgbóhun yín mọ́. Bíbélì sọ pé má ṣe dá sí wèrè lóhùn. Hello, sí àlàáfíà lẹ wà. Kí ni ìbéèrè yín? Ọ̀rọ̀ yín ti yé mi, ẹ̀yin máa ń help èèyàn bọ̀ tẹ́ ẹ̀ kí máa rí èèyàn help yín. Orí machine lẹ gbé wá sáyé yẹn, orí machine àwọn tailor yẹn. Àkọsẹ̀jáyé yín nìyẹn, wípé tailor wọn máa rán aṣọ. Sì ni wọn máa rán aṣọ aláṣọ kò ní lè rán tọrùn ara. Máa ní ìfẹ́ lọ sí títì. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́, Ọlọ́run bá yín tó. Ẹ double tap ẹ̀yin èèyàn wọ̀nyí, ẹ ò double tap. Fún àǹfààní ìwọ tó ẹ̀sẹ̀ wọlé, question and answer náà ń ṣe níbí o. Gbádé tó bá wá kí ni mo já ìdànù rẹ̀ yẹn. Ẹ káalẹ́ sà bàbá. Káàbọ̀ o, kí ni ìbéèrè tí? Yes sà. Mo kàn ní kí n kí yín náà ní sà tó fi máa ń gbádùn láìfù yín. We are here for only question and answered. Tó bá mọ̀ pé o ní ìbéèrè tó ṣe pàtàkì kó bọ́ sókè ká. Hello. Ọba wa, ọba àgbáyé, ọba tó jọba lọ, ẹ káalẹ́ o. Àmọ́ iye tá a fẹ́ gbọ́. Rocket, God bless you, jọ. Ọba o. Ẹ káàbọ̀ o. Kí ni ìbéèrè yín? Ọba, mo fẹ́ béèrè pé ṣó dáa kí èèyàn máa fún ìyá ìyàwó èèyàn téèyàn ò tí ì fẹ́ sílé, ṣó dáa kéèyàn máa fún lówó? Kí ló dé? Èèyàn help ẹ ní ẹ ṣáà ti ń dú ọmọ ẹ lè máa fún lówó náà. Ok, kò sí wàhálà sà. Àwọn yòókù yẹ kí kọ́ lélẹ̀. Hello. Kí ni ìbéèrè yín? Kí ló dé táwọn ọkùnrin máa ń ṣe ṣìnà? Kí lẹ wí? Torí wípé o kó ọkùnrin ò ní bírèkì ló fà tó ń fi ṣe sí ni.
ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ̀ double tap mọ́. ọba ìlú kan ṣé ẹ níbèrè ni. àbá àgbàlagbà ìbéèrè mi ò pọ̀ Okay. èèyàn kan ẹjọ́ ń fà lọ́jọ́ yẹn ó ní ojú kan máa lọ before 30 minutes ibo lẹjọ́ ẹ̀ǹdì ọ̀rọ̀ yín sí. Okay. à ń bọ̀ ká wá kàwé ìròyìn fún yín o ìyẹn lèmi wá ṣe bí question and answer. ọba ẹ kalẹ̀. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí a wá ṣe láyé gangan. ẹ gbóhùn sókè o a gbọ́ yín o. ṣé ń gbọ́ mi báyìí. à ń gbọ́. ṣé ń gbọ́ mi báyìí wa. a ti ń gbọ́. mo ní pé kí ni main reason tọ́lọ́run fi dá wa sáyé kí ni kókó nǹkan tá a wá ṣe láyé gangan. ọlọ́run dá wa ká wá dóra wa ni. question number 2. kò sí reason tọ́lọ́run fi dá wa jù pé ká máa dóra wa lọ. That's all. Hello. Hello ọba. ẹ káàbọ̀ kí ni ìbéèrè tí yín. mo ní ìbéèrè méjì tí mo fẹ́ béèrè. ok. ìbéèrè aláwọ̀kọ́ gba lórí wípé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tí èèyàn máa ṣe bí nísìn ni pé mo fẹ́ ṣe nǹkan báyìí nísìn. but mo wá mọ̀ dá ẹ̀ṣẹ̀ yìí ẹ jọ̀ọ́ ṣé ìdáríjì wà fún irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. ó depend irú ẹ̀ṣẹ̀ yẹn and then kò sí ẹ̀ṣẹ̀ téèyàn dá láyé tó ní ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ àṣepamọ́ ni kò sí àṣegbé. ẹ kalẹ́ sà. ẹ káàbọ̀ sálà. àlàáfíà làwà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé obìnrin tí èèyàn fẹ́ rí yàn téèyàn jọ ń dètè ara èèyàn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó tí èèyàn wá bá alájọṣepọ̀ tán tí ń béèrè pé owó tí mo ní o fún mi ń kọ́ ṣé olóṣó ni ní àbí ìyàwó lẹ́nu tíbò ní ipò lèyàn ó tò sínú àwọn méjèèjì. ipò ìyàwó ilé ni. because tẹ bá fẹ́ ìyàwó ilé tán ó máa padà béèrè owó oúnjẹ náà lọ́wọ́ yín. but kìí sowó oúnjẹ ní béèrè o bóyá ó ti ń bíyàn léèrè owó tẹ́lẹ̀ téèyàn lẹ́yìn ò tí ì rí tọ́wá rí pé òun fún oúnjẹ tán tọ́wá di pé wọ́n fẹ́ máa lọ tọ́wá ní bébí owó tí mo sọ fún ọ pé kó fún mi yẹn ń kọ́. tí ẹ bá fẹ́ sílé náà tó bá ti béèrè owó kan lọ́wọ́ yín jọ́ tẹ bá dó máa tó padà béèrè ṣé o kò sí yàtọ̀ nínú àwọn méjì. bọ̀sọ́ wá dáa kéèyàn fẹ́ ro obìnrin bá àbí kéèyàn filẹ̀. tí ẹ ò bá lè fẹ́ ro obìnrin bẹ́ẹ̀ yẹn irú obìnrin náà lẹ máa padà fẹ́. because ẹ gbọ́dọ̀ fẹ́ obìnrin gbogbo obìnrin tẹ bá fẹ́ ló máa béèrè owó lọ́wọ́ yín. tẹ bá dẹ ìjọ anyone ìbáà jẹ́ pé ẹ ṣe wedding ni ẹjọ́kíjọ́ tí obìnrin bá ti béèrè owó lọ́wọ́ yín obìnrin ti di olóṣó nìyẹn gbogbo obìnrin olóṣó ni. ẹni obìnrin tí ọkùnrin bá ti fún lówó oúnjẹ olóṣó ni. Thank you, sir. God bless you. Hello. Hello ọba. ẹ káàbọ̀ kí ni. ẹ kálẹ́ o. ẹ káàbọ̀ kí ni ìpèrè yín.
àbá èmi kémi kí yín ni o ọkọ ní kí yín ni. We are here for only question and answer. If you have any question that is reasonable, you can come up and come and ask. Not sounds for secretary here. Hello. Bàṣà àlàáfíà ni. Dáadáa ni o. Ìbéèrè tí arákùnrin yẹn béèrè, mo láìkì ọgbọ́n àti ìmọ̀ àti òye tí ẹ fi fún ní answer. Lórí a responsible man, kò sígbà tí àwọn ìyá tó bí wa gan, tán bá béèrè nǹkan lọ́wọ́ wa tábà tí ní. Ìjọ tí wọ́n bá tún pàdé wa náà wá tún ní ọkọ mi nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ń kọ́. Kì í ṣe ẹ̀ṣẹ̀ kóbìnrin béèrè owó lọ́wọ́ ọkùnrin. Nǹkan tí mo ní kí n chip in nìyẹn kábíyèsí. Ẹ ṣeun gan, God bless you. You're welcome. Máa take complete life goals mi látàárọ̀. Ìgò méje péré lágbára o. Ẹ ṣáà double tap. Ebi ò ṣáà lè lu àwa pàṣá. Àwa ti ju ebi lọ. Ebi ò dẹ̀ lè na àwa mọ́. We are here for only question and answer. Hello. Ọba lọba tiwa. Ṣé ẹ ní ìbéèrè ni? Ṣé ẹ ní ìbéèrè? Network yóò wá òkè. Ẹ kálẹ́ ọba o. Ẹ káàbọ̀ o, kí ni ìbéèrè yín? Ẹ kálẹ́ sà. Network wọn dá mọ́. Mo ń gbọ́ yín, mo ní kí ni ìbéèrè yín? Ẹ kálẹ́. Mo ní sà, mo ní obìnrin tí ò bá ní ìtẹríba fún ọkọ kí ló máa ń jèrè wọn nígbẹ̀yìn. Ó máa ní nǹkan tí ọkùnrin yẹn ṣe kó tó di pé obìnrin ò ní ìtẹríba fún. Ẹ mọ̀ pé ajá òkè sàdédé gbó. So ó ṣe tí ọkùnrin yẹn bá sojú sí ẹ tí obìnrin yẹn ò bá ní ìtẹríba òun nìkan máa ṣẹlẹ̀ sí, but tí ọkùnrin yẹn ò bá sojú sí ẹ ọkùnrin yẹn ò deserve ìtẹríba o. Ọba ìlú tó lọ ń tẹ̀yìn ọmọ kékeré kiri tó bá wá sí palace ẹ kò deserve kábíyèsí o. La gbọ́ pé ọba ara dá ọba òfò. Ẹ ṣé gan sà. Dáa. Hello. 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 Ọba ẹ kálẹ́. Ẹ káàbọ̀ o, kí ni ìbéèrè tí yín o? Tó bá ti fa gbó ẹ tán kó padà wá. Ẹ kálẹ́ ọba o. Ẹ káàbọ̀ o, kí ni ìbéèrè tí yín? Ẹjọ́ mo fẹ́ béèrè ọ̀kan ni kò kí n ṣe tó gùn dé. Àwọn tó wọ́n sọ ni pé ó lọ́mọ kan tí mò ń fẹ́. Ṣé ẹ ń gbọ́ mi àbí? Mo ń gbọ́. So ọmọ yẹn ṣe Yorùbá ṣá. Bí ọmọ Oǹdó mà ní bẹ́ẹ̀ tí mò ń sọ yín. So ìgbà tí mo fẹ́ rẹ́dí láti fẹ́
tí kò fẹ́ fẹ́ ọmọ yìí wọ́n wá sọ pé kò kí ń ṣe Yorùbá àwọn family mi sọ pé kò kí ń ṣe Yorùbá but ọmọ yìí ló dẹ̀ stand pẹ̀lú mi nígbà tí mi ò lẹ́nìtìn tí mo sọ yín wọ́n dẹ̀ ní kò kí ń ṣe Yorùbá bla 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 ṣé kí n gbọ́dọ̀ sáwọn fíìmù lẹ́nu ni àbí báwo the way I'm just confused tí mo sọ yín. tí ẹ bá gbọ́rọ̀ sí family lẹ́nu nígbà tí ogun ayé bá dé báyìí bíi ti Bobrisky family yìí máa japa so ẹ follow your heart go for what you love not what your family love. ó dáa ó sọ àlá sà ẹ ṣé gan sà. Hello. kí ni ìtumọ̀ kí ni ìyàtọ̀ nínú ìfèdèfọ̀ àti àwọn wòlíì tó máa ń sọ̀rọ̀ síyàn àti àwọn tó máa ń fi èdè míì téèyàn ò gbọ́ tó máa fi ń sọ̀rọ̀ then ṣé gbogbo wòlíì tó bá sọ nǹkan fúnyàn ṣé gbogbo wọn ni èèyàn lè gbàgbọ́ ni. mo máa fẹ́ kẹ́ béèrè question yìí ní one by one. kí ni ìyàtọ̀ tó wà nínú àwọn wòlíì tó máa ń sọ̀rọ̀ wọ́n máa fi èdè téèyàn gbọ́ wọ́n máa fi báyàn sọ̀rọ̀ àti àwọn kan wà tó jẹ́ pé kì í ṣe èdè téèyàn gbọ́ ni wọ́n á fi máa sọ̀rọ̀ àwọn aṣakẹrẹbọbọ ṣàkàrà bẹsikẹtẹ bẹsẹ sùkùtì àtàwọn tó máa ń sọ Yorùbá síyàn kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì. àwọn tó sọ Yorùbá sí yìnyẹn nínú wọn nǹkan tó ń rí ni wọ́n sọ nínú wọn náà irọ́ náà pa àwọn tí ń fèdè fọ̀ yẹn ṣe kárí mi náà máa ń pè wọ́n. àwọn tó máa ń sọ èdè mìíràn yẹn tó jẹ́ pé ẹnìkan máa ń wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó tó máa túmọ̀ ẹ̀ ń kọ́. wọ́n fẹ́ gbá yín ní káwọn yẹn. because kò sí nǹkan tí ò fèdè fọ̀ ẹni tó fẹ́ sọ̀rọ̀ fún Yorùbá tó lọ́ ń fèdè fọ̀ kì í sọ Ọlọ́run ló dẹ̀ ràn. ọba kí lèèyàn lè fi mọ wòlíì olótìtọ́ ilé tó sọ òótọ́ tó jẹ́ pé òótọ́ ló sọ kí lèèyàn lè fi mọ̀. gbogbo wòlíì ló ń sọ òótọ́ gbogbo wòlíì ló ń parọ́ because the reason why tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni wípé kò sí bí wòlíì kan ṣe lè gbóná tó ó máa ní àwọn kan tó máa lọ sọ́dọ̀ ẹ̀ tí nǹkan tó máa rí sí wọn tí ò ní rí bẹ́ẹ̀ kò dẹ̀ sí bí ènìyàn kan ṣe lè jẹ́ onírọ́ wòlíì tó bá gbọ́dọ̀ tí sọ̀rọ̀ fẹ́ èèyàn ó máa sọ̀rọ̀ kan lọ́jọ́ kan tó máa tó jánà níbì kan so àwọn tí onírọ́ yẹn jánà lọ́dọ̀ ẹ̀ olóòótọ́ náà máa pè àwọn tí olódodo náà dulẹ̀ lọ́dọ̀ ẹ̀ onírọ́ náà máa pè so everybody lólóòótọ́ everybody lólírọ́ so ẹnikẹ́ni wòlíì kí wòlíì tẹ́ bá ti pàdé tó bá ti jẹ́ pé gbogbo nǹkan tó ń sọ ń bá kó gẹ́ ìgbésí ayé yín mu wòlíì tìyín nìyẹn ẹ dì mọ́ ẹ má yẹ kó jábọ́ lọ́wọ́ yín so that is it. ẹ ṣe sá ẹja mi lẹ́jọ́. ẹ lọ ọba. ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. ọba. ẹ káàbọ̀. òótọ́ ẹ kú ètò. bẹ́ẹ̀ ni àlàáfíà la wà. ẹ jọ ẹ ní kọ́wọn tó wọ́n ti ń power tap torí network wọ́n ti ń power tap àwọn èèyàn wà dáadáa wọ́n ti lé ní 400 ẹ̀yin tẹ̀wá comment section ẹ jọ ẹ máa power tap ká lè gbádùn ètò ọba yìí ẹ kó ètò ọ̀rọ̀ gọjígọ̀ eégún burúkú abitapoli lẹ́yìn ẹ kúṣẹ́ àdúrà wa gbà. lórí Facebook mo ti gbìyànjú lórí gbogbo ẹ pé but bí mo ṣe láǹfààní àti bá yín sọ̀rọ̀ lálẹ́ inú mi dùn God bless you bàbá iṣẹ́ òjíṣẹ́ tẹ gbé dání lágbára Ọlọ́run ẹ̀ ní ṣiṣẹ́ ẹ ṣe débi èrè lágbára Ọlọ́run ẹlẹ́dà ọ̀rọ̀ tí ẹnìkan sọ lẹ́ẹ̀kan nípa pásítọ̀ ṣe pásítọ̀ kò sí ìdí ẹni tó bá dá chọ́ọ̀chì sílẹ̀ tó ní pé kó má ṣiṣẹ́ ẹ ti sọ ẹ̀yin náà ti sọ lẹ́ẹ̀kan
nígbà tí apostoli Paul tó fi rí i pé ó gba iṣẹ́. Ẹ kàlẹ́ kí ló yẹ kẹ́ jà bọ́ọ̀lù brọ́dà. àwọn moderator ló já wọn bí wọ́n ṣe máa ń ṣe Oh, fíìmù. oh. So kí ni ìbéèrè tí yín? Ìbéèrè tèmi ni àwọn kí ni ìyàtọ̀ nítorí pé àwọn church kan believe pé èdè ìfèdèfọ̀ ò dáa, àwọn kan believe pé èdè ìfèdèfọ̀ dáa, ṣùgbọ́n àwọn church kan tó wá wà sọ pé sàrámà lé kìdíkọ̀kì nìkan náà máa ń sọ tiwọn, àwọn kan ara wọn ti àwọn rìdíìmù Deeper Life nǹkan kan yẹn tún yàtọ̀ sí tàwọn tẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ ṣé òótọ́ ni ó possible kan lọ kọ́ pé wọ́n máa ń kọ́ èdè, ṣé èdè jẹ́ èdè ibìkan tí wọ́n máa ń kọ́ èdè ọ̀run, èdè ìfèdèfọ̀ tí wọ́n máa ń kọ́ lóòótọ́ sà, torí wọ́n ní wọ́n ń kọ́ níbì kan ní ibẹ̀ Ìbàdàn àbí nǹkan kan. Ó possible now because ó possible kéèyàn lọ fowó kọ́ èdè òyìnbó ní school now. So that is business strategy. Okay, ká ní pé business strategy ni kò ń ṣe pé bóyá pé ó ní òótọ́ kan tó wà ń bẹ̀. Kò sí kinní kan tó wà ń bẹ̀, business strategy. Báwo ni mo ṣe lè sọ títẹ̀ tó máa mú àwọn ènìyàn? Báwo ló ṣe lè sọ títẹ̀ tó máa mú àwọn ènìyàn? Báwo ló Mú ṣe lè sọ ènìyàn títẹ̀? mọ́lẹ̀. So that is what they learn from. Okay, ẹ ṣé ẹ bá mi tan ìmọ́lẹ̀ sí, torí wọ́n ní èdè ọ̀run ni nígbà tó bá dẹ̀ ní èdè ọ̀run. Èdè ayé gan ò tí ì gbọ́ tán. Èdè ọ̀run la fẹ́ lọ máa gbọ́. Èdè rèdè mi máa kàn wá kan èdè ọ̀run. Hello. Hello. Ó ṣe yé mi. If you are coming here, má sí níbi tí ariwo bá wà. Èmi ò fi bẹ́ẹ̀ like ariwo. Hello? Ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ ò double tap mọ́, ẹ ti fẹ́ máa ba live video yìí jẹ́. Ẹ ò sáré fẹ́ promote kan tó da sá, àfikàn ibi. Ẹ̀yin kan ẹ̀yin lẹ promote Bobrisky, ẹ̀yin náà lẹ tó rán lẹ́wọ̀n. It's a pity for you, just this generation. You promote nonsense. Gbogbo ìgbésí ayé yín kẹ́ máa promote nǹkan tí ò dáa ni. Nǹkan tó máa ṣe yín láǹfààní ẹ̀ promote ẹ̀ rí. That's the reason why. Ẹ̀yin olówó tó wà níbí ẹ dájú anybody, ẹ má ṣàánú anybody mọ́. Wọ́n deserve àánú. Because they use all their life to promote nonsense in Africa. When you promote the nonsense yẹn bá tó wá di wàhálà sí yín lọ́rùn. So ẹ máa fẹ́ wá bẹ́ẹ̀ ṣe fẹ́ yọra yín kó ń bẹ̀. Nígbà tí àwọn èèyàn bá gbé nǹkan gidi jáde pé kẹ́ promote ẹ ò ní interest. Mo ti wà ń bí látàárọ̀ 7 spect lásán. Ta ló fẹ́ sọ pé òun ti kẹ́kọ̀ọ́ níbí látàárọ̀? Àtolówó inú yín àti tálákà inú yín. Ta ló fẹ́ sọ pé òun ti kẹ́kọ̀ọ́? Okay o lówó double tap. Ẹ̀yin tẹ́ wà níbí is 408. Ẹ ti wọ 500 lẹ́ẹ̀kan. Tí gbogbo yín bá double tap káríkárí, ṣé like yàn ní 100? Ṣé àní máa gbọ́ra wa yé, àní máa gbádùn ara wa? Ó dìgbà tí bá tó lọ mọ ẹni kí tí bá tó gbárí mọ́ fóònù. Ìyẹn fẹ́ lẹ fẹ́ promote àbí? Ó dìgbà tí a bá sọ wípé òbò wọnú oko wọnú òbò. Ìyẹn lẹ fẹ́ gbọ́. Ọlọ́run á kó yín yọ o. Bàbá ti rù. Ṣé sápá yìí o rò pé nǹkan díẹ̀ ni? Kò sẹ́ sápá yìí ó ká mi lára gan.
Kálẹ̀ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Nǹkan kan ní òye mi sà. Ok. Ẹ jọ kí ni ìyàtọ̀ pé èèyàn ń ṣe sàárà àti kéèyàn máa dá ìdá mẹ́wàá ní ṣọ́ọ̀ṣì? Ìdá mẹ́wàá owó ọmọ gọ̀ ni. So sàárà jẹ́ àìní. Ok. Ṣẹ́tìrí yàtọ̀. Ok, mo ti rí ìyàtọ̀. So ẹni tó bá ń ṣe sàárà ń ṣàìní ni. Ṣùgbọ́n ẹni tó bá ń sanwó ìdá mẹ́wàá ń sanwó ọmọ gọ̀. Ẹ ṣé. God bless you. Ẹni tó bá ní ìbéèrè kó send request. Kẹ́dẹ̀ máa double tap kẹ́ gbé like yẹn kẹ́ gbé dé 100 so that ká lè enjoy program yẹn papọ̀ kí gbogbo á lè máa gbọ́ra wáyé. Hello, ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ọba àgbà ẹ sáré fún àkọ́kọ́. Kí ni question yín? Ìbéèrè mi lélẹ̀. Àwọn Pentecostal church tó máa ń A ò gbọ́ yín dáadáa o, bóyá aríbitẹ́ gbé fóònù sí, bóyá kẹ́ wọ́n ti fọ́ kó di yín nímú. Ẹ gbé like yẹn lọ sí 100. Ẹ káalẹ́ sà ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè ti yín o? Ẹ jọ̀ọ́ wá tí owó ìdá mẹ́wàá yẹn jẹ́ owó ọmọ gọ̀s. Ẹ ṣoríire because nǹkan tí bíbélì là kalẹ̀ fún yín lẹ́ ń fọwọ́ ṣe. Bíbélì sọ pé kẹ́ sanwó ìdá mẹ́wàá. Ó ní kẹ́ dá ìdá mẹ́wàá ni. Ìdá mẹ́wàá tán dẹ̀ ní kẹ́ dá oúnjẹ ni fún àwọn tálákà, fún àwọn aláìní. Ẹni tó bá ní owó kó lọ ra rice kó gbé wá sí ṣọ́ọ̀ṣì kó pé fún àwọn tí ò róúnjẹ jẹ. Ẹni tó bá lẹ́wà kó gbé wá, ẹni tó bá ní gàrí. Tí ibẹ̀ yẹn bá wá jìnnà, òun lẹ lè fowó yẹn ránṣẹ́. Tí ẹ bá dẹ̀ ṣe ń débẹ̀, ẹ gbọ́dọ̀ lọ fowó yẹn ra gàrí àbí ẹ̀pà tẹ́ fẹ́ pín. Kì í ṣe pé ẹnìkan máa kó lọ sílé tó máa sọ pé iṣẹ́ Ọlọ́run lòun ṣe. Gbogbo ẹ̀ ló wà nínú Bíbélì. Hello? So gbogbo ẹ̀yin tẹ́ wá bí nísìnyí ẹ lè complete life goals yín. Hello? Hello ọba. Ẹ káàbọ̀. Yes sir, ẹ kú ètò. Ọlọ́run á fún yín lókun àtagbára. Ẹ ti ro Ọlọ́run á tọ́jú yín. Ọba, téèyàn bá rí bí kan nínú téèyàn bá fẹ́ bọ kí ló wà nínú kéèyàn máa bọ rí? Kéèyàn bọ orí. Bẹ́ẹ̀ ni sà. Lọ́nà wo? Ẹ mọ̀ pé bóyá kéèyàn ló normal kéèyàn máa bọ orí yàn. Well, ó depend. Èmi rí pé kéèyàn bọ orí ni pé kéèyàn bọ Ẹlẹ́dàá, kéèyàn máa forí balẹ̀ fún Ọlọ́run ẹ̀. Ok, ìyẹn ni kéèyàn bọ orí. Wọ́n pé yìí máa ń ẹja àrọ̀ ṣe fẹ́ yẹ. Mi ò máa ń pa yẹn o. Ṣé ẹ tó bá fẹ́ ẹ tí gbàgbọ́ ẹ bá rọ̀ mọ́ yẹn kó lọ máa ṣe. Hello? Hello? Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? ìbéèrè mi ni pé Hello, Àkànbí.
kalẹ̀ o. ẹ káàbọ̀ o, kí ni ìbéèrè yín?